a ṣe wà lórí justice for Mohbad báyìí yíyan mi kọ́lọ́run kó ṣàánú wa àwọn tó dẹ̀ ń ṣe justice for Mohbad báyìí lẹ́yìn ìgbà tán ti gbowó tán Olympic náà ń lò káàkiri wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe kí ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń fi Bukky first to begin with like what ṣé ó dàbí pé téèyàn bá rí ewin lójú àlá ṣé ó dàbí pé téèyàn bá jí tó wá rí ewin lójú àlá bó ṣe rí nìyẹn like whoever is telling you you look good that person is mad I swear nǹkan kan ṣe nìyẹn the person is not okay èyí tó bá sọ fún ẹ pé you look good bẹ́yẹn and what's going on why is the upper part more proportional than it's not proportional to the lower part it's oh god but it is well ẹ wo moving on lórí J4M since tí àwọn yẹn Ozempic náà ń ṣe ń sìn Slimity náà mú J4M ò sìn báyìí wọn ò ṣe mọ́ èmi máa fún yín ní update ẹ ṣáà mọ̀ pé bàbá Mohbad sọkún wá síta ó ní kọ́ bá wọn kọ́ grab o kọ́ compel Wùmí kẹ́ mú Wùmí kẹ́ dè mọ́lẹ̀ kẹ́ fa Liam yọ lọ́wọ́ ẹ̀ kẹ́ wá gbé fóun kóun lè lọ ṣe DNA torí pé àsìpà òun lòún fún Wùmí lóyún ṣó ti yé yín Wùmí dẹ̀ ti dáhùn ó dẹ̀ ti sọ fún bàbá Mohbad pé bàbá Mohbad o tẹ́ ẹ̀ bá jẹ́ kí court ṣe DNA tiẹ̀ náà ẹ̀ ní ṣe anything so lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bàbá Mohbad ló ń dá wàhálà lẹ̀ kí bàbá Mohbad jẹ́ kí court kọ́kọ́ lọ ṣe DNA tiẹ̀ then from there bàbá Mohbad lè lọ ṣe tiẹ̀ so òun ni mo ti ń sọ fún yín látijọ́ ẹ̀ pé bàbá Mohbad ló ń change lawyer ló ń delay DNA it's not Wùmí as per nǹkan táwọn èèyàn tó ń sọ ló ṣàtìlẹ́yìn then Yomi jáde ń sìn nǹkan tí Yomi sọ Ọlọ́run is just alarming ẹgbọ́n nǹkan tó sọ ó ní Mr. Seyi Tinubu I want to warn you don't allow all these people to use you against Aṣíwájú next election bọ́dá Yomi azao báwo ni justice for Mohbad ní ṣe pẹ̀lú election ó ní ó fẹ́ wọ́ọ̀nù Seyi Tinubu is Seyi Tinubu the president Sebi is the son of the president which he has nothing in fact this is the first time the son of the president of Nigeria is actively involved in his father's policy or politics most of them are kí n gbọ́ nǹkan kan lẹ́yìn ọmọ ṣé yá àjọ àtọwọ́ fún yìí motorbike tó fi crash tó para ìdánù jọ́sìn kì í gbọ́ nǹkan kan so what are you saying that justice for Mohbad will affect Tinubu wo kí gbogbo Nàìjíríà parẹ́ nothing is going to stop Tinubu from second term mo ní eléyìí gan tó ń bá wà lẹ́rù ní sìn kó má tún lọ sọ pé òun fẹ́ lọ fún third term ṣẹ́rí second term ní next year yẹn ìbá ìpara yín ìbá ìṣe kínní Tinubu ló máa wọlé mo ti fún yín ní reason constitution ó ti wà nù constitution pé ẹ̀ẹ̀mejì ni president gbọ́dọ̀ ṣe number 2 ó dẹ̀ ti fowó tó fi ra wéè ẹ̀ ló bá tán ó ti fowó ó ti náwó ó ti ná gbàrà náà gbòòrò náwó everywhere àti pastor yín àti gbogbo wọn ló ti gbowó tó ti fowó díọ̀ fún wọn ló bá tán INEC dẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀nà wá gbàgbàgbà báyìí so nothing is going to stop that not even justice for Mohbad but question tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá Mohbad ni pé ṣé Tinubu á tún wọlé ẹlẹ́ẹ̀kejì kẹ́ tó sin Mohbad ṣé Tinubu máa tún wọlé ẹlẹ́ẹ̀kejì bàbá Mohbad kẹ́ tó lọ sin ọmọdé gbogbo náà ẹ máa gbọ́ ó ní all these suspects must be arrested and charged to court before the next election. They don't arrest them. We are arrest them. If they do not arrest them, Yomi, go and arrest them. Since you know all the suspects in the murder case, Abi, why arrest them? If you know the suspect, then arrest them on what ground? Only all of them should be arrested. Ìwọ náà kọ́ ló ti lọ White House ní ibo ló ti lọ tí ì lọ ọ̀run nìkan ló kù kó lọ ń sìn pẹ̀lú bó dẹ̀ ṣe ń ṣe ìgbà ó lò ní lọ sọ́run kó lọ wá justice ẹ̀ ń bẹ̀. All the suspects must be arrested. First to begin with, who are the suspects? John torí Ọlọ́run bọ̀dá Yomi, because I am confused at this point. Who are the suspects?
And why should Sheni Tinubu go and arrest them? Make it make sense now. Ṣé Mohbad ló máa kọ́kọ́ kú ni? Who are the suspects? Wọ́n gún lábẹ́rẹ́. Wọ́n rí pé òkè o, abẹ́rẹ́ kọ́ ló pa. It died of natural causes. Kí ló tún kù? Ta wá ní suspect? Ṣé natural la fẹ́ lọ mú ni àbẹ̀ká lọ mọ́ lọ́wọ́n ọba? Àwọn dókítà gbìyànjú. Ẹ̀pa ògbóró mọ́. Gbogbo nǹkan tọ́mọ yẹn ti lò tó ti kó sára. Ó wà lára nǹkan tó ṣiṣẹ́ against ẹ̀ tó fi mẹ́hẹ̀. So ṣé Ṣèyí Tinubu ló fẹ́ bá ẹ wá suspect lórí? I don't understand you at this point. Àbí Trump àbí tani? Don't sọ pé all the suspects must be arrested. If they don't arrest them, ìwọ ò ṣe kó wọn kó lọ arrest them. Gbogbo yín lẹ ti gbowó. Nísìnyí báyìí ẹ tún padà sọ́dọ̀ ìjọba tí kò ti sọ fún yín pé natural causes lọ́mọ ẹ fi kú o. Oníkálukú lọ sin òkú wọn o. Oníkálukú máa lọ ilé kọ́ move on. Ẹ̀yin lẹ sọ pé ẹ gbà ẹni kan fún yín lówó ẹ fẹ́ lọ short up sí. Wọ́n tún fún yín lówó ẹ tún short up sí náà still náà kò tún tẹ́ yín lọ́rùn. Ẹ tún sọ pé ẹ tún rí suspect kan. Then who are the suspects? Yomi ó jẹ́ má kan àbùkù olóròǹbó. Ó ṣe face life ẹ̀ náà. Ṣé àìríṣẹ́ lọ́wọ́ náà ló ń fa gbogbo eléyìí? Àìríṣẹ́ ṣe inú Nollywood ṣóun náà ló ń fa gbogbo rubbish tẹ́ ń ṣe yìí. Ó ṣe face life ẹ̀ náà. I don't understand. Ó ga o. Ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ lọ. Ló bá ní, I have my reasons for saying this. I don't want this Mohbad case to affect Aṣíwájú next election. Òbí gan kò lè sọ pé òun lè affect Aṣíwájú next election. Not talk of ṣé Mohbad ẹ fẹ́ fòkú Mohbad compete against Aṣíwájú? Because I don't understand. Where are these people pulling their facts from? These are the people we call celebrity. Ṣé òkú Mohbad fẹ́ compete for presidency ni tó fi máa affect election Tinubu? Even the voting gan cannot affect Tinubu's election. Even if somebody else win, cannot affect Tinubu. Ẹ jẹ́ sọ kíní kan fún yín. If you want to see Nigeria as a game, in fact, they can make it seem like Obi won in all the states and he's still not going to be the president. Nigeria, if they explain Nigeria give you, you no go understand. Nigeria is a zoo country. Bí Trump ṣe pé shit hole yẹn ni. If they explain Nigeria give you, you no go ṣe kíni, you no go understand. It's a zoo. If you see Obi's name for all the results, they go still announce say no be Obi win. That's Nigeria. So how is Oku Mohbad going to affect Aṣíwájú? Don't give us little. Give us a full context of what you're talking about, and how we should believe you that ìwọ gan tó lọ́pọlọ. Ìgbé àìríjẹ àìrímu ló sọ ẹ́ di ìdí TikToker tó ṣáà fi justice for ọjọ́ tó bá ṣáà ti sin Mohbad ṣèbí ara ẹ máa balẹ̀. Yomi òun rò débẹ̀ pé ọjọ́ tó bá ti sin Mohbad you go calm down. Tí ò sóúnjẹ mọ́ tí ò sí content mọ́ ṣáà ò ní balẹ̀ ni. Kí ló dé táwọn pípọ̀ ẹ̀ ṣe bí eléyìí náà? Ta ló ò tí ì pé ta ló ti dẹ́ ẹ lóhùn? Àfẹ́ Tinubu selection, àfẹ́ kìnnìkan selection Tinubu. Mo ní kí gbogbo Nàìjíríà kú. Tinubu is still going to become the president of Nigeria, either you like it or not. Either you like it or not. Kí gbogbo èrò kú. Tinubu. When you say somebody is power hungry, that man is power hungry like crazy. So this is not even, it's just, I just don't know what Yomi is trying to do. I honestly don't understand. Moving on. Emma, when Baba Mohbad can sing and influence for money, but you expect Wunmi and Mohbad's mother to shut their life completely. First thing first, Baba Mohbad, ó ti gba donation, ó ti kọrin, ó ti ṣe film, ó ti ṣe influencer, ó ti ṣe pastor, ó ti ṣe 3 song. Kí ni Baba Mohbad kò tí ì ṣe lórí social media? Lẹ́yìn ìgbà tọ́mọ rẹ̀ ti kú. Ó ti lo cream, ó ti ṣe interview, kò sí nǹkan tí Baba Mohbad ò tí ì ṣe lórí social media. But fíìmù lásán ni Wunmi ṣe láti fi sustain ara ẹ̀ àti ọmọ ọgọ́ tẹ́ fẹ́ ṣe DNA lé lórí. Fíìmù lásán ni Wunmi ṣe tí gbogbo yín tẹ́ wá yín sábọ̀. Ẹ̀yin lẹ sọ kọ́ bá yín láti jọ́ yìí tí Mohbad ti kú. Kí lẹ tiẹ̀ nínú orí yín ṣe tẹ̀ rò pé ọmọ yẹn ń jẹun ṣá?
tí ẹ mọ̀ bí ó ń lọ school, ẹ mọ̀ pé ó ń jẹun, kò sí nǹkan kan tó kàn yín, ẹ fẹ́ bá rorú nǹkan bẹ́yìn, kọ́ ṣàbáyé grab ẹ kẹ́ lọ ṣe DNA, àdèmọ̀ pé fẹ́ manipulate DNA. Baba Mohbad, take it or leave it, you must do the DNA from the court. Then DNA must be done from the court. Any other DNA is fortified, either from Wunmi or from you is fortified. The only acceptable DNA is when the courts do the DNA. Why are you running, Baba Mohbad? Ẹ jẹ́ kí ilé ẹjọ́ kó ṣe DNA. Ilé ẹjọ́ ò lè gbà bọ̀dé mi. I don't know why you people are so paranoid. Tó bá jẹ́ pé America, it's the courts that will do this thing. Tí gbogbo ẹ̀dẹ̀ máa wà settle. Baba Mohbad said he doesn't trust me. He doesn't trust the courts. He doesn't trust Lagos state government. He doesn't trust the Federal Republic of Nigeria. What thing you get where you know they trust? Because I don't understand. He doesn't trust Nigeria. There's nothing Baba Mohbad they trust. Except when he collects donation on top in Peking pie. You don't trust this, you don't trust that, you don't do this. You took your matter to court. No be you na drag me to court. Still no, you still don't trust the court. No be juju be that. Still no. Trust anything. Any ko ba yin gbomo, compare with me, kon grab e kon so mole abi, kon wa gbomo, kon ju fún yín, ke lo ṣe díẹ̀ nǹkan tí ṣe nítorí pé yín lẹ fún mi lóyún. Àbí yín ló bímọ fún. Tẹ́ fi wá rò pé you have the right to demand for DNA. Which right? The only two people that has the right is Mohbad and Wunmi herself. Those are the parents of Liam. Any other person, ó lè lọ forí gbági, ó lè lọ forí sọ́gi, ó lọ forí sàpàtà sọnù. You are not the biological parents of this child. So why would you think you can request for the DNA? That is part one. Part two. The upbringing of this baby. Ìgbà wo ni Baba Mohbad ti. Today, I don't know why Baba Mohbad is so obsessed with Liam. You said, kí n kẹtàn lẹ́yìn. Ọmọ yẹn dẹ̀ ti mú ọmọ ẹ̀dá ní ó dẹ̀ ń tọ́jú nǹkan ẹ̀. Fún ní anything now. You did not invest anything in Liam's life. You have not, your bloggers has even bullied Liam. So they, ebi lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó tún ní bọ́ tó ṣe ń bully ẹ̀ pẹ̀lú ìbílẹ̀. Wọ́n ti bully ẹ̀ pẹ̀lú ọba Elégùṣì. Wọ́n ti bully ẹ̀ pẹ̀lú ìbílẹ̀ ẹ̀sìn. So they wọ́n ti ṣépè fọ́tẹ̀ pẹ̀lú ọmọ àlè and a lot of things. Now all of a sudden, Liam ní ẹni kan bá yín compel ìyá ẹ̀. Kan ga Liam kan wá gbé fún yín. Nǹkan ṣe yín Baba Mohbad. Tẹ́ bá fẹ́ justice ẹ jẹ́ lọ síbi tọ́mọ yín wà kẹ́ lọ gba justice bẹ̀. Ẹ tẹ̀lé ọmọ yín lọ kí ló wà ńbẹ̀. Ọmọ kékeré kan ló kú yẹn ni. Kí lẹ̀yin àgbàlagbà tẹ́ ń dúró ṣe. Ẹ tẹ̀lé ọmọ yín lọ síbi tó wà kẹ́ lọ gba justice. Ẹ fi Wùmí lọ́rùn sílẹ̀. Ẹ jẹ́ kó tọ́jú ọmọ ẹ̀. Ẹ jẹ́ kó tọ́jú ọmọ ẹ̀. Ẹ kúkú ní tọ́rọ̀ Mohbad nǹkan ẹ tọ́jú ẹ̀. Mo fara lò jàjàgbara tó fi gbára ẹ̀ lẹ́. Ẹ kúkú ní nǹkan náà tẹ́ fẹ́ fún Liam. Ọjọ́ tí Mohbad ti kú lẹ ti ń tọrọ. Kò ṣe nǹkan kan fún mi o. Kò fún yín 500,000 rí o. Kò fún yín nǹkan kan rí. Lẹ ti ń tọrọ. Dẹ̀ fi Liam sílẹ̀ ẹ jẹ́ kóun náà live life ẹ̀. Ó ga o. Ṣé tó rí nǹkan kan tí Ṣọlá pé ibi tí gbogbo ayé bá ti kọjú sí ìdí ló máa ń kọ síbẹ̀. Ó tún sọ pé wọ́n fẹ́ pa bàbá Mohbad. Jọ kí ni ìwà ìláyé bàbá Mohbad kí ló jẹ́ gan-an torí I don't understand. Ìwúlò bàbá Mohbad gan ní ayé kí ló jẹ́. Wọ́n fẹ́ pa bàbá Mohbad. Ṣé ti kí ló fẹ́ kó lára bàbá Mohbad torí Ọlọ́run? Kí ni wọ́n fẹ́ kó lára ẹ̀ tó fi fẹ́ pa? Kí láyé ẹ̀ wúlò fún táwọn sọ pé òkú ẹ̀ tún máa dá wàhálà lẹ̀. Ọmọ ẹ̀ ló wà nílẹ̀ tó wà ní mọ́ṣúárì tó ti sìn. Àtúnkù bàbá Mohbad wọ́n tún jù sí mọ́ṣúárì wọ́n tó sọ pé wọ́n tún wọ́ autopsy. Ẹ mọ̀ pé gbèsè lẹ tún fẹ́ dá sọ́rùn Nàìjíríà. Wọ́n ti dáwó fọ́mọ. Wọ́n tún máa dáwó fún bàbá náà. Kán ra fi sílẹ̀ kó wà ní ayé bẹ́yìn. Kó ṣáà wà ṣáà bó ṣe wà yẹn. Ẹ wá instigate pé wọ́n fẹ́ pa. Mohbad má ti kú ó ti ń lọ sọ́dún 3 ń sìn. Bàbá Mohbad ò máa kú. Ó máa ń bóra kiri ni. Ó máa ń bóra kiri. Kí lè wọ́n instigate? Ìyábọ̀ you are watching him. You are watching Tani. If you like, watch Ìyábọ̀ from here to eternity. The autopsy confirmed that both from within and from outside that Mohbad died of natural causes. Take it or leave it. And when it comes to
what's it called? Wumi's DNA. It's only Wumi that has the right, as the legal parent of Liam, to say she wants to do DNA or not. Kò sí agídí tó lè ṣe kíní. Ó ní mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé at the end of the day, for what reason ni bàbá Mohbad wọ́n gbọ́dọ̀ ṣe DNA fún bàbá Mohbad tó ń sunkún kiri kí Nàìjíríà gbà wọn? For what reason? Kí ló kàn wá? La fi máa feel like bàbá Mohbad deserve the DNA. Ṣó fẹ́ tọ́jú Liam ni? Ṣó lè tọ́jú Liam ni? Ṣó lè sanwó school fees sí Liam ni? Ṣó lè raṣọ sí Liam? Ṣó tẹ̀lé raṣọ sílẹ̀ lọ́rùn gan ni? Orí social media kan ti ń gbélé fún, gbé mọ́tò fún, gbé gbogbo ẹ̀ fún. Èèyàn tó ń bọ́ tó ń bá já ní ọ̀rọ̀ bàbá Mohbad. Autopsy gan orí social media náà ti dáwó. DNA yẹn gan mo mọ̀ pé orí social media náà ti máa dáwó tó fi máa ṣe torí ó ń kígbe tissue base. Ṣé ó lówó tó fẹ́ fi gbé wá sí bíbá yìí? Ṣé ó ní owó tó fẹ́ fi gbé wá sí bíbá? At the end of the day, online náà ti máa dáwó tissue base. So kí ló wá pa bàbá Mohbad lẹ́kún kiri? Tí wọ́n sọ pé wọ́n fẹ́ pa, kí ló ní dání tó fẹ́ pa? Aláyé ẹ̀ kí ló ṣe? Ọmọ kan tó kú gan wà ló ṣe tán. Ẹni ẹ ti fra lórí. I keep saying it. Everything is still pointing at Iyabo gangan ni. Iyabo is obstructing justice. Iyabo is manipulating DNA. Iyabo is shaking it. Mo kò máa wo bí ṣáwọn people ìṣọ́ gbádùn ṣá. Iyabo created a WhatsApp group. They pied Mohbad in the WhatsApp group. They pied him inside his house. Iyabo was in Nigeria. The person that we just saw that just came to Nigeria. We saw the video of her coming to Nigeria when after Mohbad they pied you. He said she was in the house. Ṣọlá pé náà ló máa ń gbérú ọ̀rọ̀ kọ̀rọ̀ yẹn náà ṣe mọ̀ pé wèrè náà nìyẹn náà. Ọ̀rọ̀ ẹ̀ ò kí ń bá tayé mu. I have the evidence that Mohbad. Ṣé o ní evidence pé Ìyábọ̀ ọjọ́ ó bá wọn sùn mọ́jú àbò lọ Ìkòròdú show? Ibẹ̀ ni kò ti bẹ̀rẹ̀ evidence yẹn. Àbò wà nulẹ̀. Ṣebí 15 people ló wà nulẹ̀. None confirmed that Ìyábọ̀ was in the house. So are you mad? For you to come out and be ẹ̀yin gangan lẹ ń ba kéèsì jẹ́ náà. Ẹ̀yin gangan lẹ ń ba kéèsì jẹ́ náà. There's driver there, there's everybody tó ti ṣe testimony. Kò sí anybody tó lè sọ pé Queen Mother was there. So ibo ni all this, all this evidence that Lizzie is pulling from her ass. Ibo ló ti ń rí náà. Irú àràbù burúkú wo nìyẹn? Ó dẹ̀ mọ̀ pé ò ní evidence kan tó ń sọ, but you just want to talk. You know they think. If Iyabo was in that house, everybody in that house would have said, gbogbo inú ilé òun ló wà divided. Àwọn kan they are for Wunmi, àwọn kan they are against Wunmi. They will have said, oh, Iyabo was with us in the car. Iyabo came to the house with us. They said it's only Mohbad and his wife and the baby that went upstairs. And the PA, Abiki lorúkọ Darosha. And they said when the thing happened and they called us and all of that, where did the Iyabo's name come out from? Even the what evidence pé Iyabo wà nù. Even ọjọ́ tí Mohbad kú gan, Iyabo was not there. Ṣebí there was camera rolling all around. Ṣebí would have cited Iyabo nínú gbogbo fídíò tó ń roll, gbogbo camera tó ń roll. Ibo wà ní Lizzy ti máa ń rí àwọn evidence òkú tó máa ń gbé káàkiri. Ṣé you are picking the evidence from the spoiled part of your brain? Ẹ máa sọ̀rọ̀ ẹ máa gbàgbé pé a máa fact check gbogbo ẹ̀. You talk as if you don't have sense. Use your sense. This is real life. People will fact check whatever it is that you're telling. Doesn't make any sense. I know you're fighting Iyabo, everybody knows that, but you're so it makes you look more stupid when you come online and say, "Oh, fẹ́ pa bàbá Mohbad." Iyabo fẹ́ pa bàbá Mohbad torí pé kíni? Ìwà láyé bàbá Mohbad ṣe ó wúlò fún bàbá Mohbad ní táwọn sọ pé òkú ẹ̀ tún máa dá gbèsè sí Nàìjíríà, ọrùn Nàìjíríà ni. Ó máa jókòó èèyàn méjì lèèyàn fẹ́ sin pọ̀. Owó òkú Mohbad wá tún dá. Owó òkú bàbá Mohbad ṣé ilé ayé àwọn Mohbad là wà ni àbí ilé ayé àwọn alọ́ba? Gbogbo ọmọ wa kí ni owó ló ń ná nìyà. Eléyìí tó ń bá bàbá Mohbad fúra lábẹ́ aṣọ gan kò tó kíní. I want to know if your son shaking nigga, you want to know. Kó lọ gba justice lọ́rùn kókó ṣìdànù àti gbìyànjú àti dáwó fún ẹ dá gbogbo ẹ̀ fún ẹ kí ló tún fẹ́. Ṣé ká para wa fún ẹ? Ṣé báyìí níṣẹ́ lọ́wọ́ náà ni? Ṣé Mohbad nìkan lọmọ tó wà lọ́wọ́ ẹ ni?
àwọn tó wà láyé kò rí wọn ṣe, kò sí nǹkan kan tó rí ṣe fún wọn. Eléyìí tó ti kú tó ti torí pé olówó díẹ̀díẹ̀ òun rí ó rí ń ṣe ń bẹ̀ torí ẹ̀ ló ṣe ganu sọ̀rọ̀ Mohbad kì í ṣèfẹ́ o, that's not love o, that is benefit. Àti sùnre gan-an ní Nàìjíríà yìí báyìí kéèyàn lẹ́bí gidi kéèyàn lè sùnre ni, that is not love, that is benefit. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ nonsense àti Yomi o ló sọ pé aṣíwájú ò ní wọlé o torí pé kò bọ́ òun arrest àwọn suspect. Ṣé ẹjọ́ ṣé aṣíwájú lọ́lọ́pàá àbí aṣíwájú ni judge tó máa bẹ́ẹ̀ arrest suspect? Àti ìlú tó sọ pé wọ́n fẹ́ pa bàbá Mohbad o, gbogbo ẹ̀ náà orí yín is still center around pé ọpọlọ yín ti bàjẹ́. Yes, ibi tó ṣe center around ẹ̀ pé àwọn celebrity wa most of them have brain ló wà ń bẹ̀. Ọpọlọ ikú gan bẹ́tà jù ọpọlọ wọn. Ọpọlọ aáyán ó bẹ́tà ju ọpọlọ wọn. Ẹ̀yin lẹ́mọ̀ jàre, ẹ máa wà okay eventually.